ń jẹnu ayé rí kí ló ń ná aṣọ tó wọ̀ owó wo ló fi ra aṣọ náà ọ̀nà wo ló gbà wá sọ ọmọ nù ọkọ̀ bíra rẹ̀ lérè pé sọ ọmọ. àwọn bàbá wọn yìí mọ kanga ni àná jókòó tá à ń wò wọ́n yìí èwo lọ́wọ́ sọ́nlá nu wọn nísìn wọ́n sì lọ́dọ̀ ọlọ́run dé ṣáájú wọ́n dọ́dọ̀ ọlọ́run ṣáájú àwa tá a wọ sọ́nlá ẹ̀gbọ́n ti jókòó wọn ẹ̀sìn ọlọ́run hàn lára wọn ìsì ọlọ́run hàn lára wọn ọ̀rọ̀ ọlọ́run hàn lára wọn kò sí tí ò sí lára wọn èmi náà tẹ̀lé wọn kí ló jẹ́ ń tẹ̀lé wọn mo kílì àánú ayé púpọ̀ ẹnìkan tó ní kí Buhari ṣe jálàbí fún ọgbẹ̀rún òsì ti wáyé mi wá ẹ̀mẹ́rin nù ọgbà yẹn pa fún mi ni àyè bẹ́ẹ̀ kọ́ náà èèyàn mọ́ èmi mo sì rà ẹnìkan kó bùn mi mo lọ́ọ́ rà tó pọ̀ ni mo dànù ọgbà mo kílíà tèmi ni pé so pè mí wá ibi àwa yìí nísìn ego ni èmi ò jẹ haramu èmi ò bá yín jẹ haramu mo clear ọjà lè face anybody àwọn tá láwọn sọ̀rọ̀ sí wa ní rẹ́kọ̀dù ọ̀dọ́ wọn ní lọ́la wọ́n gbọ́ ọ̀rọ̀ ní ọ̀la àlùfáà ní pèmí lọ́la ibẹ̀ ní tí lọ́ọ́ sí wá sí lọ́la èmi ló pè mọ̀lúdì mo ní ó pé àwọn tí a mọ̀ ọ̀run mọ́níjà yín tẹ̀ jọ́ ń ṣe fọwọ́ náà yìí ni ó ní wọ́n wá èmi lọ́wọ́ pé ọgbọ́ palaba ń bọ̀. لو كان للعلم من دون التقى شرف لكان أفضل خلق الله إبليس. ẹ̀yin àfà ẹ̀yin bàbá tẹ́ jókòó yìí bá a bá yọwọ́ yín kò nú ọ̀rọ̀ ó sì dàrú ẹ̀yin àfà tẹ́ jókòó yìí bá a bá yọwọ́ yín kò nú ayé yóò sì tán. ẹ̀yin ló kù tọ́lọ́hún wò máa yé la ẹ̀yin lẹ kéwú torí tọ́lọ́hún gbogbo tẹ́ ké ní hàn rárá yín ẹ wo gbogbo àwọn bàbá bẹ́ẹ̀ bá tiẹ̀ rí gbogbo ẹ wo àwọn mẹ́rẹ̀ẹ̀rin tá à ń wò lọ́dọ̀ wa yìí wọ́n sì yájú lẹ̀ kedere wọ́n sì rí nǹkan àní mo itú fìgò sójú yìí mo fẹ́ wo bí tálájà ṣe kílẹ̀ jókòó àgbà mo tún ká imú ti àìgbé tóun ti gbòyí náà. ẹ wá àwòjọ táwọn bàbá yìí tí wọ́n ń bá ayé bọ̀ àṣé kéwú tìyàn kọ́ mo gbọ́ lárúbáwá mo lè ṣe mo kí àrùdù mo lè kọrin kílì ogun ní kíni àwọn tọkọtà lẹ́dà ẹ bá rí wọn mọ́lẹ́lẹ́ náà ni. nígbà náà nígbà tí mo kúrò nígbà yẹn nígbà tí mo kúrò ní Cairo mo wá lọ ọdún mẹ́rin bẹ́ẹ̀ mo tún wá lọ ṣe master ní Benghazi. alẹ́ lomi ọmọ iye ayé tí ń bẹ nínú ilé ẹ̀nú àwọn ọ̀dọ́ àfa àti ìsìn ó sì lọ́ọ́ wá tẹ̀sùn bá pàǹkó e kọ́rùn ún èmi òun wo sẹ́ ìwọ tí wọ́n wò pọ̀ mọ́ sẹ́. لو كان للعلم من دون التقى شرف. agbára Ọlọ́hun àwọn wo lóhùn bàbá wo Ọlọ́hun afọkùnrin bàbá wo Ọlọ́hun abóbìnrin ẹ̀yin àgbàlagbà bàbá wo Ọlọ́hun yóò sì fìrí náà rẹ̀ sọ́dọ̀ kírísítẹ́nì bàbá wo Ọlọ́hun yóò sì fìrí náà rẹ̀ sọ́dọ̀ ẹlẹ́bọ yóò sì máa rí náà yóò sì máa rí bẹ́ẹ̀. ẹ̀yin jẹ́ ìsì kéwú tán tẹ́ ewé láwà nítorí ọmọ ìrọ́bù kankan ṣe nínú gbogbo nǹkan ṣe ìrọ́bù tán ìwọ náà sì gba sàádà wọ́n jẹ́ gbogbo lẹ́yìn tán jẹ́ ọ̀tọ̀ ń gba sàádà ẹgbẹ́ Lukmanu ńlọ́wọ́ kan ní sí ẹ̀yẹ́yẹ́ rẹ̀ bóde wọn náà àgbà tán wálé kí n bà kan yá sí i lọ́rùn wàá lọ kìnní kan mọ́ rí yé kẹ̀sìn ẹ̀gẹ́ sáyẹn mẹ́rin láyé gba sàádà èyí ni ọ̀dà kí lọ́ mọ̀. law kana lil ilmi min duni tuqa sharafun. ẹyàwó rẹ wo kí ló ń jẹnu ayé rí kí ló ń ná aṣọ tó wọ̀ owó wo ló fi ra aṣọ náà ọ̀nà wo ló gbà wá sọ ọmọ nù ọkọ̀ bíra rẹ lérè pé sọ ọmọ. àwọn bàbá wọn yìí mọ kanga ni àná jókòó tá à ń wò wọ́n yìí èwo lọ́wọ́ sọ́nlá nu wọn nísìn wọ́n sì lọ́dọ̀ ọlọ́run dé ṣáájú wọ́n dọ́dọ̀ ọlọ́run ṣáájú àwa tá a wọ sọ́nlá ẹ̀gbọ́n ti jókòó wọn ẹ̀sìn ọlọ́run hàn lára wọn ìsì ọlọ́run hàn lára wọn ọ̀rọ̀ ọlọ́run hàn lára wọn kò sí tí ò sí lára wọn èmi náà tẹ̀lé wọn kí ló jẹ́ ń tẹ̀lé wọn mo kílì àánú ayé púpọ̀ ẹnìkan tó ní kí Buhari ṣe jálàbí fún ọgbẹ̀rún òsì ti wáyé mi wá ẹ̀mẹ́rin nù ọgbà yẹn pa fún mi ni àyè bẹ́ẹ̀ kọ́ náà èèyàn mọ́ èmi mo sì rà ẹnìkan kó bùn mi mo lọ́ọ́ rà tó pọ̀ ni mo dànù ọgbà mo kílíà tèmi ni pé so pè mí wá ibi àwa yìí nísìn ego ni èmi ò jẹ haramu èmi ò bá yín jẹ haramu mo clear ọjà lè face anybody àwọn tá láwọn sọ̀rọ̀ sí wa ní rẹ́kọ̀dù ọ̀dọ́ wọn ní lọ́la wọ́n gbọ́ ọ̀rọ̀ ní ọ̀la àlùfáà ní pèmí lọ́la ibẹ̀ ní tí lọ́ọ́ sí wá sí lọ́la
èmi ló pe mòlúdi mo ní ó pé àwọn tí a mọ̀ ọ̀run mọ́níjà yín tẹ̀ jọ ń ṣe fọwọ́ náà yìí ni ó ní wọn wá èmi lọ wá pé ọgbọ palaba ń bọ̀ lọ́kànnà lílẹ̀ ilmi min dúni tukọ̀ ṣàràfún lẹ́kànnà afdala khalqillahi iblisun. ẹ̀yin àfa ẹ̀yin bàbá tẹ jókòó yìí bá a bá yọwọ́ yín kò nú ọ̀rọ̀ ó sì dàrú ẹ̀yin àfa tẹ jókòó yìí bá a bá yọwọ́ yín kò nú ayé yóò sì tán ẹ̀yin ló kù tọ́lọ́hún wò máa yé la ẹ̀yin lẹ kéwú torí tọ́lọ́hún gbogbo tẹ ké ní hàn rárá yín ẹ wo gbogbo àwọn bàbá bẹ́ẹ̀ bá tiẹ̀ rí gbogbo ẹ wo àwọn mẹ́rẹ̀ẹ̀rin tá à ń wò lọ́dọ̀ wa yìí wọ́n sì yájú lẹ̀ kedere wọ́n sì ń rí nǹkan àní mo itú fìgò sójú yìí mo fẹ́ wo bí tálájà ṣe kí n lẹ́ jókòó àgbà mo tún ká imú ti láì pé tóun ti gbòyìn náà. ẹ wá wojọ́ táwọn bàbá yìí tí wọ́n ń bá ayé bọ̀ àṣé kéwú tìyàn kọ́ mo gbọ́ lárúbáwá mo lè ṣe mo ké àrùndù mo lè kọrin kílè ogun ní kíni àwọn tọkọtà lẹ́dà ẹ bá rí wọn mọ́lẹ́lẹ́ náà ni. Nígbà náà nígbà tí mo kúrò níbà yẹn nígbà tí mo kúrò ní Cairo mo wá lọ ọdún mẹ́rin bẹ́ẹ̀ mo tún wá lọ ṣe master ní Benghazi ọba àkóhùn Benghazi kọ bọ́ sí Singapore. àní bẹ̀rù Ọlọ́run dà lára rẹ bíi tàwọn bàbá tó jókòó yìí kò sí lára rẹ kò sí lára mi. lọ́kànnà lílẹ̀ ilmi. níbẹ̀rù Ọlọ́run ma. min dúni tukọ̀ ṣàràfún. ẹ̀yin wo bí wọ́n bá bí yín pé kí ni ń da yé rúrí ẹlẹ́yìn méjì al-ulama wal-umara àwọn méjì tá ń da yé rú ni àwọn méjì yòókù tó kún wa àwọn tẹ̀sẹ̀ wáyé wa ni A àti B. lọ́kànnà lílẹ̀ ilmi. méjì náà ni ń da yé rú àwọn méjì tó kù lẹ́yìn dé ni àwa la fọwọ́ fa àwọn eléyìí àwọn méjì tí ń da yé rú al-umara wal-ulama. àwọn aláṣẹ ayé wọ́n da yé rú àwọn àfáà sáwọ̀ òkè tó nǹkan ó sì lè ṣiṣẹ́ òun náà wá dé àfáà wájú orun bọ́lẹ̀ bíi tèmi alọ́ wa kọ́ ìdátúbà kàdá rí bíi mẹ́fà kan ó tò sínú ilé lọ́mú tẹ̀sùbà kan pàǹkó bọ́ra ń sìn nìkan gbà wọ́n mú lọ kóòlà àbí káwọ́là lọ́lọ́run lọ́ni òun náà kó yìí náà wálé inú ilé òun tura rẹ náà yẹn àwọn bí wọ́n ti rí alóhùn wòsẹ́ àwọn adà níyàn sí ibi ewé pé lọ́mọ gbọ́lá ẹni kú dáadáa ẹni sùn rí àwọn àṣọwé lẹ̀ wá ní mọ́kàn tàwọn mọ́kàn wá ní ẹ fẹ́ rìnrìn àjò tàwọn níbẹ̀ ni à ń lọ Kútọ́nù lọ́ọ́ ra sọ ni ẹ̀wẹ̀ ni ó rí náà ẹ̀wọ̀n tá à ń jẹ́ nínú ayé ẹ̀wọ̀n táwọn èèyàn ń fi kéwú dá lára bàbá wa lágége alimari ohumu ọlọ́mọba kí abalagége wọ́n kéwú dára sáyé dáadáa nínú ara àwọn làwa bàbá wa alhaji àgbà fadilatu sheikh Kamaluddin Habibulahi alarifu bilahi aladabi wọ́n fi kéwú dára sáyé nínú tí Kamaluddin fi kéwú dára rà nínú ẹni Buhari Musa wa àtàwọn nǹkan tébù lágbàmù oníwàásí àgbáyé olùkọ́ àgbà ẹ̀wọ̀n tí wọ́n fi kéwú dálára nù ayé inú táwọn olùkọ́ àgbà fi kéwú dálára láyé inú wọn níbí náà wà. àárí wọn là ń kéwú fi wùyàn ké ǹjẹ́ wọ́n rí wọn jẹ́ kéwú wùyàn ké báyìí. ọ̀dà kì í ta ń bẹ lára rẹ kò sẹ́ni tí ó bẹ ọwọ́ pẹ́ nìkan ojú wọlọ láyé ọmọ ẹjú yẹn lọ ni. gbogbo àwọn bàbá tá a kéwú lára wọn ni wọ́n jókòó lẹ́yìn ìmọ̀ Ọlọ́run hàn lára wọn kò hàn lára wa ti sìn èyí ṣe tí òjò hàn ìbẹ̀rù Ọlọ́run ti ń bẹ lára bàbá yìí ó sì lára tiwa gbogbo bí owó bá lè gbà wá kọ́ wà ní tiwa nísìn gbogbo àwa tá a kéwú nísìn. ayé nísìn la dé làwọn ará wọn àfáà tí wọ́n láwọn ká kọ́ọ̀sì níbo làwọn àfáà ti ní ká kọ́ọ̀sì. láwàní ni wọ́n ń yà sínú pósítà tí wọ́n gbébọn lọ́wọ́ yìí ààrẹ nìkan jà sínú mùsùlùmí ló sì ní láwàní àfáàkẹ́ wá sọ̀rọ̀ nípa láwàní ẹ wá ń kẹ́ ẹ pa ẹ wọ àwùjọ mùsùlùmí mo ní irú àtàǹbàlì ìwé láwàní wọ́n ní kí leléyìí gbogbo ayé lówó wọ́n ní wọ́ọ̀yà náà ni láwàní ẹ̀wọ̀ àfà ààrẹ nìkan gbé àfà kan wá ṣe wáàsí ni wọ́n á sọ̀rọ̀ nípa láwàní ẹ̀ á ń dá oògùn ojú ẹ̀ ń pera yín á pa ni máa ní ẹ sọ fún ẹgbẹ́ ni wọ́n pa àwọn èèpà wo èyí tí ì rí nǹkan kan ayé tàjọ wáyé ààrẹ kéèyàn ọmọ rí mi ṣe ní nǹkan mọ́ kọ́kọ́ fi bí 30 ọdún sá èmi ọmọ Musa ìlú tí kìnìún wà mo sì ti wá Ìlọrin ní kìnìún àfà wà wọ́n sì ju re wò wá ní àwọn díẹ̀ tó kunu wọn tí ò sì ju re wò wá Ọlọ́run lọ́mọ lò wọ́n pọ̀ mọ́ gbà
gbogbo ẹni bá ti gbà fọ́lọ́run lára àwọn àfa Ọlọ́run ó sì dúró tì. níjọ́ mo ti lọ ọ̀dọ̀ olùkọ́ àgbà tẹ́ ti dáwọ́lé lérí báyìí mo ní ó ti wá tán ọ̀rọ̀ ti bùṣe fún gbogbo èyí tí ń rú bọ̀ tẹ́lẹ̀ olùkọ́ àgbà dáwọ́ tẹ̀lé mi lé báyìí wọn mọ tí wọ́n ń ké wọn ló ti parí olùkọ́ àgbà pẹ̀lú kéèyàn mọ practice ọ̀rọ̀ Ọlọ́run wọ́n sì kókó kìí sí wa wájú a sì mú tán ǹjẹ́ ká túmọ̀ àwọn afẹ́ náwó mú randi tí wọ́n ní ìsirafún nu èyí kọ̀ọ̀kan tí kálukú ti mú wọlé ẹ wà báyìí wọ́n jà mọ́ ẹlẹ́kejì mo ní ẹ wo bàbá yìí tó practice kì ní fáwọn àfáà náà nígbà àwọn kókó kìkalẹ̀ a sì mú gbogbo wa mẹ́yọ kọ̀ọ̀kan tán ǹjẹ́ èmi náà fọkàn fẹ́ náwó ẹlẹ́gbọ́n ní ìsirafún nu iná apani ẹ kọ̀ọ̀kan tí kálukú ti mú ní ẹ wo bàbá yìí tó practice ọ̀rọ̀ Ọlọ́run fáwọn náà nù fa èmi náà ti agbọn bá ti kókó kìkalẹ̀ ẹ̀ mọ̀ wọ́ àwọn àlejò ni ẹ bá ti mọ̀ wákàtí wọn bá mi ẹyọ kan náà ni ẹ mú lọ́mú yòókù ńlẹ̀ ẹ̀. law kana lil ilmi. ẹ̀yin ìwò bàbá ṣe pé kéèyàn ò kéwú. min duni tuqa sharafun. gbogbo ẹ̀yin Aláwọ̀ Ọdọ wa à ń bọ̀ lọ́dọ̀ yín. àní law kana lil ilmi bàbá ṣe pé kéwú. min duni tuqa sharafun. ẹ̀yin ọmọ ìyá wa níwò min duni tuqa sharafun. káyọ̀ bẹ̀rù Ọlọ́run kò nú ẹ̀ sharafun lèyàn fi ga láyé ni. lakana afdala khalqillahi iblisu. ààrẹ ni bàbá wí. lakana afdala khalqillahi iblisu. ìdágúrò ìbẹ́yà bá bẹ níwò wà láyé yẹn bẹ́ẹ̀ lọ ni. Allah. àti lakana afdala khalqillahi iblisu. lakana afdala khalqillahi iblisu. bàbá lọ́mọ wo bí n bá ń kéwú kọjọ́ á lójú. bẹ́ẹ̀ni. àmọ́ bàbá lọ́mọ wo bàbá béèrè kéwú tí ọba máa kéwú á tún wọlé lẹ́kẹ̀jì pé èé ṣe ìwọ gbóòórùn olùkọ́ àgbà nú ayé ni. Allah. ó ṣe déédéé kéèyàn wá lọ́rẹ́ kẹ́ pé ó kéwú kọ́ máa rí kéwú ké àwọn yóò jiyàn gbélé yé sọmọ kéé sọmọ lọ́rẹ́ bọ̀dá wa kan mẹkáníìkì ni ó lóun dé mọ́kà ó lọ́rọ̀ lórúkọ òun ò kéwú ó lọ́rọ̀ ní Ìlọrin kan tí ń bẹnu wa náà ni àfa wa náà ni wọn ẹ ṣáájú ó lọ́rọ̀ ní lòun bá ṣáájú lọ́nu wọ Ọlọ́run àníyàn àkọ́kọ́ òun ò mọ̀ àmọ́ wọ Ọlọ́run afẹ́ ká yìí là ó ní gbòòrì tó ń bá gírí bíi wọ́n tún tì ń wájú òun wá ní àlùwàlá ọjà nígbà bá yà yín ẹgbẹ̀rún dúró ó nígbà wọn gbẹ̀rún dúró ló ṣẹ̀ṣẹ̀ wá wọlé lórí Ọlọ́run ọmọjọ́ dá fáwọn àbátọ́mọ̀ ní akéwù. Allah. lọ kéwù ìwọ ọmọ ìyá mi abáfẹ́ ọmọ Ọlọ́run lọ kéwù. bàbá wọba inú mi dùn bẹ́ẹ̀ tí ń wò mí nì nǹkan mẹ́ta ń bẹ lára yín Ọlọ́run ní nǹkan mẹ́ta bẹ́ẹ̀ bá ń wò wọ́n sì máa kọ́ ládàá fún yín. ẹ̀yin ọmọ ìyá wa ní ìwò tẹ wá pàdé wa nǹkan mẹ́ta bẹ́ẹ̀ ń bá ń wò. an-nazaru ila al-amiri. bọ́ọ̀ bá ń wọ bàálù Ọlọ́run ní kọ́ ọmọ wọ bàálù báyìí pé ọba nìyí bó tó kájú bó ti ń wò Ọlọ́run ní ẹ̀yin màláíkà ẹ máa kọ́ ládàá fún. nínú ọba là ń wò yìí. an-nazaru ila al-Qur'ani. ẹni tí ọmọ Kùránì ké bóyá wọ́n gbélé lọ́wọ́ òun náà wọ́n wò pé ọ̀rọ̀ Ọlọ́run sì ní wọ́n sì lọ́rọ̀ ọ̀rọ̀ ẹnìkan kọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní wọ́n ń sì wò ń yẹ kọ́mọ gángan ké bá Ọlọ́run ní ẹ̀yin màláíkà ẹ máa kọ́ ládàá pé ń ké. wan-nazar ila baytillahi al-harami. Allah. ẹlẹ́kẹta ló bàbá wọba ẹni tó dé Mákà kọ̀mọ́ntà wí ìwọ̀n wulẹ̀ Ọlọ́run Ọlọ́run o ilé Ọlọ́run tí wọ́n ń wí ni Ọlọ́run kọ̀mọ́ntì yẹn wí nísà wọn pé erigun mẹ́rin ló tiẹ̀ ní ẹ̀yin màláíkà ẹ máa kọ́ ládàá mu. bẹ́ẹ̀jìlá àti kí ọ̀hún làwọn ọmọ èkó dé àwọn ọmọ tí ọ̀dá nǹkan kan mọ̀ tí wọ́n lu tí wọ́n fi yarí ní adé bẹ̀ ni. nígbà ó sì yọ wọ́n sọ wọn kalẹ̀ ó ní ẹbí mi gbogbo ṣe black ẹ wo wèrè so black wọn ní awítà bá débẹ̀. ọ̀npọ̀ ọmọ kìíní ọmọ gbá ọmọ àwo alẹ́ mi Ọlọ́run mo lè pe ọmọ kọ́ ọmọ nínú kọ́ ọmọ lẹ́yìn àní kọ́ ọmọ bọ̀ kílì ọmọ ọ̀rọ̀ èmi Ọlọ́run ní sàn yẹn ní ẹ̀ńdọ́sì ẹ̀ ń wọ̀ ẹ̀ńdọ́sì ẹ̀ sí tiẹ̀. Allah. mọ ẹ̀ńdọ́sì ẹ̀ sí tẹni tó ọmọ jùlọ àbí kíni alẹ́ mi Ọlọ́run ní ń pín nǹkan èmi tí ń pín
èmi tí mo fo nílé ilẹ̀ tí mo jẹ́ olówó àlejò sí rẹ́ǹtì inú ilé wọ́n sì wá ń páàkì ọkọ̀ bíi 6 sẹ́nu ọ̀nà àlejò. bàbá wa ọba Asimiyu Sadiq agboluwaje ẹfọ kan Ọlọ́run ní fi kankan sí inú mi dùn bẹ́ẹ̀ tí wò mí wúwo. àwa táwa jọ kéwú ọ̀rọ̀ kéwú tí ń sọ̀rọ̀ ọmọ yàdọ̀ ọba ni torí bàbá tí ń wò mí ó yẹ kí n sọ̀rọ̀ tọ́ba náà inú ọba ó dùn. ìmọ̀kọ́lá nídìí ẹnu wọn tó bá ké fìbẹ̀rù Ọlọ́run lò. ìbẹ̀rù Ọlọ́run ọ̀rọ̀ àbá yìí mọ́ bàbá ìbẹ̀rù Ọlọ́run tí wọ́n ń lò láti jọ́nà dùn ní ẹ̀wọ̀ bọ́ ti ṣe wà. ọ̀nàdébù wo ní fún àwọn bàbá yìí lówó nísìn ẹ̀wọ̀ yìí ọ̀nàdébù ti ń fún àwa lówó láyé nìyí. kọmíṣánná olóró ti àwọn bàbá yìí nínú mọ́tò nísìn ẹ̀wọ̀ yìí mọ́tò tó ń fà wá. gọ́fúnà ń fún wa àtọ̀rọ̀fà yìí wọ́n gbé wá sí mi ọ̀rọ̀ ilé náà ni. bẹ́ẹ̀ni. wọ́n kàn máa wo ni pé ńgbà táwọn bá fún gbogbo àwọn eléyìí sáwọn onífẹ́ léyìí ẹ máa fẹ́ pa wọn. àní ọgbà pé ntọ́lọ́run bá ṣe ń ló ṣe. law kana lil ilmi bàbá ṣe pé kéèyàn ó ní mímà mí dùn ní tùká kọ́mọ̀ síbẹ̀rù Ọlọ́run nú ẹ̀ ṣára fún ní ẹ bá fi gàlá yìí ni làkàna afdala khalqillahi ibilisun ẹni tí ó bá ga jù láyé ṣètánì ni. ṣètánì kéwú púpọ̀ ọlọ́lọ́mọ yẹn tí ń kéwú wájú ṣètánì ọlọ́lọ́mọ yẹn ọmọ kéwú ti ṣètánì ni. àmọ́ tòun ti bẹ́ẹ̀ àwọn Ọlọ́run ọba tari ẹ̀jẹ̀ àwọn náà wá sọ̀pọ̀tì abati ẹ̀jẹ̀. Allah torí bàtà pé kọ́ tẹríba lóhùn ní tẹríba èyí sì ọ́ tó ní tẹríba fẹ́ni tó ju ọ lọ èyí sì ọ́ bọ́ ọba lówó lè lówó èmi Ọlọ́run mo lè má kọ́ bó ti na mo sì kọ́ ẹlòmíì bí ó ti na. ìlú wo ta wọ̀ lónìí ọlọ́mọṣà sí wàhálà lè jòrè. àmín. bí wo ti dáa tó ọlọ́run yóò tún máa dáa jù bẹ́ẹ̀ lọ. àmín. ọlá pẹ̀lú àwọn àfáàní wo. Allahumma àmín. mo kí gbogbo àwọn àfáà lẹ́ẹ̀kan sí gbogbo àwọn adájọ́ do àfa ẹja fi bẹ̀rù ọlọ́run kún kan wa o mo kí bàbá wa ọba lẹ́ẹ̀kan sí. ńlọdọ̀ àwọn olóyè wa àmọ́ alájà Sakina àwọn yẹn ń wọ̀ pé obìnrin ni ọ́ bàbá fídíò òwe kó lọ́rùn àwọn ètò orí ọlọ́run máa wó yẹn báwọn torí ọjà tí wọ́n tà ní. bí yẹn bá sì rìkọ́ọ̀dù mi tí ọba gba garantọ̀ mi tó fi ṣiṣẹ́ jáde la ilaha illallah yóò pẹ́ ń pàǹtí torí níta ń jẹ kọ́là ń tà kì í sòwe tó ń gàrí gbọ́dọ̀ pa ó ń gàrí nìkan kọ́ àbá àti hàn tó ní níta ń jẹ kọ́là ń tà èyí tá bá mú àánú hàn tó sọ́ dànù. alájà Sakina bí wọ́n bá ń béèrè lọ́wọ́ yẹn pé agbára ọlọ́run dà nínú àwọn tá a náwó sílẹ̀ alájà Sakina yìí wà nù ẹ̀. Allah agbára ọlọ́run dà agbára ọlọ́run ẹ̀ wọ́n bẹ ti dákẹ́ wẹ́m ẹ̀ ṣeun. ẹ̀yin wo agbára ọlọ́run kan ní ilẹ̀ alájà Sakina ẹ̀ máa wọ ọlọ́run oníjọ́ tó ń fẹ́ lọ́kọ òun wá ń bẹ lójú oorun ojú oorun náà wọ́n ti sọ tí ó ṣẹlẹ̀ pẹ̀lú ẹni tó wọ́n fẹ́ fún la ilaha illallah ó ní gbòó sì dojú ayé bó sì ti rí náà nù. ẹnìkan òfin ń fún ọkọ òun ojú oorun ni wọ́n ti gbé wá pé ẹni tó fẹ́ bí ó ti rí ni kọ́ra ẹni tí ó ṣẹlẹ̀ ni yóò tu aago lọ́wọ́ ẹ̀ yóò sì fún ọ ẹni tó fẹ́ nù ó ní gbòó sì dojú ayé lòótọ́ ó sì pàdé ọ̀rẹ́ mi tó yẹ sí kútọ̀ ní Ọlọ́run fi jòkó tiẹ̀ sí wọ́n wá pàdé ara wọn tó wọn ní ajiya Allahu Akbar ẹ ṣàdúrà fún wa wọ́n sì láàkì bíi ti wò yín àmọ́ ìyẹn ní tí mo lè fún yín la ilaha ó sì tu aago ọwọ́ ẹ̀ Allah ó sì fọ́ alájà. ààrẹ ní gbọ́dọ̀ tóbi. Allahu Akbar. ẹ máa wo nú àwọn àrà ọlọ́run nù ni bọ́ bá ń béèrè pé agbára ọlọ́run ìjọ mà bọ́ọ̀ bá tiẹ̀ wàá mọ gbogbo ẹ̀ ọ wà náwó sálàjà Sakina inú agbára ọlọ́run kan ní ìwòye. Allah bó ti wù kí nǹkan ó le tó wọ́n ní báwọn bá débẹ̀ a sì bí yá mélòó ló bí yá lọ́dọ̀ tiẹ̀ béèrè tó bí yá lọ́dọ̀ tiẹ̀ kárí. agbára ọlọ́run ọ̀mọ́mọ́ kéwú ẹni bá wù ní bùn agbára ọlọ́run kọ̀ mọ́ mo lè ṣàdúrà ẹni bá wù ọlọ́run ní bùn ṣàdúrà rẹ̀ lọ́lọ́run à ń gbà ní. fayumsikuha idha ma sha'a rabbi fayursiluha idha nabadha al-qada'u. fayumsikuha. ìdàgbére òkì kéwú kọ̀ wá dùn mọ́. fayumsikuha
إذا ما شاء ربي ó sì ké tó mi ń bàdàn tá a ti ń bọ̀ yìí. فيرسل